4x is equal to 2 raised to power 10. What is x over 3? Question yẹn lélẹ̀. Question yẹn ni, if x is equal to 2 raised to power 10, báwo la ṣe fẹ́ ṣe? Ṣé bí kẹ́ bá ti rí question yẹn nídìí àti bẹ̀rẹ̀, ẹ máa kọ́kọ́ find ní x kẹ́ tó ṣẹ̀ wá bíbá ẹ̀ tó sọ pé what is x raised to power 3? So ẹ wá síbò, ẹ wá sọ pé 4x is equal to 2 raised to power 10. Ẹ kọ́kọ́ make sure pé eléyìí ó kọ́kọ́ wà bí eléyìí ṣe wà. So kí nìkan tá máa lò? 2 raised to power 2, òun ni 2 times 2, 4. Ẹ fi bracket sí x is equal to 2 raised to power 10. So 2 times 2x, 2 times x, that's 2x equal to 2 raised to power 10. Ṣé yé wa? Eléyìí cancel. Ó máa kù 2x is equal to 10 divided by 2 divided by 2. 2 here 1, 2 here 1 remain x. Ẹ má bínú, ẹ jẹ́ ń gbé wálẹ̀ so that àwọn ará ẹni náà máa lè rí. X is equal to 2 here 1, 2 here 5. X is equal to 5. So x is equal to 5. Now they now say what is value of x over 3? That's 5 over 3. Ẹ máa fi 5 yẹn sókè, òun ni x over 3. Answer nìyẹn. Ṣó yé wa bẹ́ẹ̀ yẹn? So ní Yorùbá mo ti explain ẹ̀ ní Yorùbá báyìí. So easy. So ẹ pọ̀ ọmọ yín bọ́ta, ẹ pè wọ́n bọ́ta, àwọn ọmọ SS1, in fact SS3 wọ́n wà WAEC question ni. Ṣó yé yín? So ó easy. Ẹ kọ́kọ́ make sure pé 4 yìí ó wà ní 2 so that a lè kọ́ sára wọn ló bá tán. Ẹ ṣé o, ẹ jẹ́ àpàdé. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́nìí. So square root minus 3x is equal to 3. So a lot of ọmọ yẹn ló ń rí question báyìí nínú objective, especially àwọn ọmọ SS class tó fẹ́ ṣe WAEC àbí NECO. Ṣé bí kẹ́ bá ti rí question báyìí nídìí àti bẹ̀rù, nǹkan tẹ́kọ̀ọ́ máa ṣe kọ́kọ́ square both sides. You square the both sides, put the bracket, square the both sides, so that square yìí tó wà níbí báyìí ó máa counter, ó yá ó ti lọ square here. So kí ló kù nínú ilé? Minus 3x is equal to 3 raised to power 2. Minus 3x is equal to 3 raised to power 2, that's 9. That's 3 times 3, 9. So divided by minus 3. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé èyí tó bá gbọ́mọpọ̀ la fi máa ń divide ẹ̀. Eléyìí cancel. X is equal to 3 here 1, 3 here 3. X equal to minus 3. Answer nìyẹn. Ẹ jẹ́ n tún explain again kó lè yé wa dáadáa. Question lélẹ́yìí. Ẹ kọ́kọ́ square both sides so that you will be able láti gbé eléyìí kúrò ńbẹ̀ kó lè fún wa lọ́nà láti kọjá. Because minus 3 yìí gangan la fẹ́ lò because x yẹn ló ní ká find. Ẹ square both sides. Now àti square both sides. Eléyìí ti cancel kù minus 3 is equal to 3 raised to power 2. Minus 3 is equal to 9. 3 raised to power 2, that's 9. 3 times 3. Now a fẹ́ fi kan cut ẹ̀, èwo la máa lò? Èyí tó gbọ́mọpọ̀ òun ni bí x, y, a, b, c, àwọn integral number yẹn. So now a máa fi divide ẹ̀. Minus yìí a gbọ́dọ̀ sọnù torí kẹ́ bá wọ objective ẹ máa rí 3 ní answer. As in nínú àwọn question àwọn answer tó máa fún yín, ẹ rí 3, ẹ rí 9, ẹ rí minus 3. The moment tó bá lọ mú 3 ó ti wọ 1 chance nìyẹn. The answer is what? Minus 3. Any small àwọn sign èèyàn ní láti take care very serious nínú mathematics. Ẹ ṣé o. Mo ti ṣe fídíò yìí rí dáadáa. Minus 3 minus 2. Mo ní anything tẹ́ bá ti rí minus 3 minus 2, that's what? Minus 5. Minus 6 minus 8, that's minus 14. Minus mi ló jẹ gbèsè, ó tún jẹ gbèsè, but ẹ̀yin ọmọ tẹ́ bá rí pé kò tún yé yín dáadáa báyìí, òun lélẹ̀ minus 3 minus 2
ẹ kọ́ wa ṣe okay minus mélòó ló pé minus mẹ́ta minus 1 2 3 eléyìí ńkọ́ minus mélòó méjì 1 2 ẹ àdí ẹ̀ pọ̀ ó máa jẹ́ minus 5 ẹ gbọ́dọ̀ fi minus yẹn sí torí ó yìí jẹ gbèsè torí ẹni yẹn yìí jẹ gbèsè ni. So now another one ni pé bóyá okay ó yẹ wọlé plus 4 minus 4 plus 4 minus 4 mo ní 4 naira kẹ bá ti ń rí plus mo ní lọ́wọ́ ni kẹ bá ti ń rí minus ó jẹ gbèsè ni àní jẹ gbèsè o. So plus 4 minus 4 mo ní 4 naira mo jẹ gbèsè 4 naira kí n bá san ó kù èlò 0 ẹlòmíì àti lọ máa kọ́ pé ó kù 1 no ẹ̀yin ọmọ yẹn wá ẹ understand ẹ minus 100 minus 100 kí nìyẹn jẹ́ minus 200 mo jẹ gbèsè ni mo jẹ gbèsè ó yá plus 100 minus 100 plus 100 yẹn mo ní 100 naira yẹn lọ́wọ́ ni minus 100 yẹn mo jẹ gbèsè kí n bá wá san èló ló máa kù 0 ṣòye kò ń ṣe 1 o ó yàtọ̀ sí division. So ní ìsìn minus 3 plus 3 is equal to 0 minus 3 plus 4 ṣe wò ẹ gbé fún ọmọ yín minus 3 mo jẹ gbèsè 3 naira mo ní 4 naira kí n bá san gbèsè 3 naira nù 4 naira yóò máa kó èlò ó máa kù plus 1 á kù 1 naira lọ́wọ́ mi ṣòye ẹ wo eléyìí ní ìsìn bóyá plus 3 minus 4 mo jẹ gbèsè mo ní 3 naira lọ́wọ́ mo dẹ̀ jẹ gbèsè 4 naira kí n bá san èló ló máa kù gbèsè 1 naira ṣòye ẹ jẹ́ ká wò because a máa need àwọn kinní ká bá ti ń ṣe calculation no mathematics òun lè ṣe gbọ́dọ̀ mọ minus and plus and minus la gbọ́dọ̀ mọ dáadáa. So now another one tí mo tún fẹ́ ká ṣe ẹ má jẹ́ kó gùn jù. So mo gbé question yìí fún àwọn ọmọ wa ní àná pé kí a lọ ṣe 6 divided by 3/2 so 6 yẹn lélẹ̀ division yìí a fẹ́ sọ di multiplication ẹ wàá gbé ilé ẹ gbé sókè ẹ gbé ilé ẹ gbé sílẹ̀ that's 2/3 3 mélòó ló máa wà ń bí báyìí 3 yẹ 1 3 yẹ 2 2 times 2 that's 4 ṣó yé wa answer nìyẹn that is 4 answer nìyẹn. So now another one ta tún lè ṣe okay ẹ jẹ́ àtúnṣe lè 20 divided by 2/5 ṣó yé so 20 times 5/2 2 yẹ 1 2 yẹ 10 10 times 5 that's 50 the moment ẹ bá ti fẹ́ change sign ẹ need láti gbé tìsàlẹ̀ sókè tòkè wá sísàlẹ̀ ló bá tán ẹ máa get calculation yẹn dáadáa ẹ ṣé gan. Ẹ káàbọ̀ sórí ètò Àjọkẹ́ Ìṣirò Tutor ẹ wo kinní 72 divided by 9 ẹ need the calculator objective wọn gbà kó ní ìsinyìí no calculator in exam hall 72 divided by 2 báwo lẹ yóò bá ti jẹ́ divided by 9 kó bá ti jẹ́ oní 9 ni o ní the stress rárá kó rárá ṣe plus 1 síbí báyìí 7 plus 1 that's 8 answer nìyẹn eléyìí náà kó rárá ṣe plus 1 3 plus 1 4 answer nìyẹn kó bá tẹ calculator nǹkan tó bá ń bẹ̀ ní ẹ̀yìn ìyá ọlọ́jà eléyìí náà 63 divided by 9 kí ló máa ṣe plus 1 sí the first number that's 7 45 divided by 9 kí lè máa ṣe plus 1 is what 5 àbí kó bá multiply àwọn nǹkan méjèèjì pọ̀ yóò padà fún ẹ ní àwọn nǹkan tó wà níbí báyìí so bí ọ̀rọ̀ division by 9 bó ṣe jẹ́ nìyẹn ẹ times ẹ divide by another number bẹ́ẹ̀ ṣe máa get ẹ̀ náà lélẹ̀ ẹ ṣé gan-an. Mo gbé question ìlànà nígbà tá a ṣe factorization mo ní kí gbogbo wa ká pọn ọmọ wa kí wọ́n ṣe kó wo example tí mo ṣe yẹn mo sure pé wọ́n máa ti ṣe inú comment section ẹ ṣé gan. So now y square minus 16 òun náà ni mo sọ ẹ kọ́kọ́ ṣí bracket méjì ó easy inú objective lè máa ti máa bá àwọn irú question báyìí pàdé ìtẹ́fì máa wá calculator tẹ́fì máa fọwọ́ gbá orí àbí táwọn ọmọ wọn fi máa ka sílì nínú exam ẹ jẹ́ kí wọ́n mọ wọn simple trick yìí nínú mathematics wọ́n má kàn máa dààmú kò easy kéèyàn máa fọwọ́ gbá nínú exam so ẹ kọ́kọ́ kọ y sí méjèèjì fi minus síbí fi plus síbí ó tán wá wò ó kí nìkan tó lè lò fún square
tó máa fún ẹ ní 16, that's 4 times 4 is what? 16 àbí 4 and 4, that's the answer. Ló bá tán, plus leléyìí kò ń ṣe minus, ló bá tán. Ṣé ti rí pé mathematics trick lẹ́ẹ̀kan máa mọ̀ ń bẹ̀. Ẹ káàbọ̀ sórí Àjọkẹ́ Ìṣirò Tutor. Ẹ wo question yìí sìn. Factor under factorization ló wà. Factorize x square minus 25. Gbogbo adẹ̀ládẹ̀ mọ formula inú factorization. Kọ́ bá ní a square minus b square is equal to a minus b in bracket a plus b. Ṣé ó yé yín? So gbogbo alágbọ́dọ̀ ti mọ formula yìí. Àwọn nǹkan tó wà ní factorization. Now they now said x square minus 25. Ẹ kọ̀kọ́ x square minus 5 square. Ṣó yé? 5 square is the same thing as 25. 5 ìlọ́nà méjì òun ni 25. The same question yìí náà la tún kọ sísàlẹ̀. Ṣó yé yín? Kọ́ bá ní factorization, a fẹ́ factor méjèèjì. At the end of the day, nǹkan kan náà ló máa padà fún wa. Answer tó wà lókè náà ló máa fún wa. Lẹ́yìn tá a bá factorize ẹ̀ tán, nǹkan tó mean nìyẹn lédè Yorùbá. Now formula tí factorization yẹn ní la wá fẹ́ lò báyìí. Òun lè kọ́ sọ pé x, ẹ open bracket méjì lẹ̀. Ṣó yé yín? X minus 5, x plus 5. Ìkan máa jẹ́ mo lọ kọ b. Ìkan máa jẹ́ plus, ìkan máa jẹ́ minus. Tàkọ́kọ́ ni minus, ẹlẹ́ẹ̀kejì ni plus. Kẹ́ bá ti mọ̀ yẹn, ó máa easy láti ṣe. Torí náà ó yá, ẹ bá wa pọ̀n ọmọ yín bọ́ta. Ẹ ní kọ́ lọ ṣe lè y square minus 16. Y square minus 16. Ẹ ní kí wọ́n ṣe. Ẹ jẹ́ n tún explain. X square minus 25. X square minus 5 square. 5 square yẹn is the same thing as 25. Ẹ bèrè lọ́wọ́ ọmọ yín pé kí ni 5 square. 5 square náà ni 25. It's 5 times 5. Kọ́ bá ní 5 raised to power 3 is 5 times 5 times 5. Òun ni túmọ̀ ẹ̀. So factor tó wà nínú factorization òun ni a minus b, a plus b, òun la lò yìí ta fi get the answer ni ó bá. So ẹ káàbọ̀ lénìí lórí Àjọkẹ́ Ìṣirò Tutor ní èdè Yorùbá. So ṣé rí kàn ọmọ wa bá rí question yẹn, wọ́n máa ń bẹ̀rù pé division. So ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí division by 2. So àwọn máa ṣe lọ lọ́sẹ̀ẹsẹ̀, nítorí náà mo ṣe ní kẹ́ tẹ̀lé wa, ẹ máa tẹ̀lé wa, ẹ comment so that ẹ máa rí bí a ṣe ń ju new video, ẹ tan notification yín. So ṣe rí sí 324 divided by 2. Báwo la ṣe bẹ̀rẹ̀? Ẹ ti kọ́kọ́ rúlù báyìí. Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ 3, 2, 4. 3, 2, 4. Ṣé ẹ rí dáadáa? Ẹ jẹ́ mọ́nú comment ẹ jọ̀ọ́. So 3, 2, 4. Ó ní kọ́kọ́ ta máa ń pè ní tally. Tally òun ni báyìí 1, 2, 3 tally nìyẹn. So a máa tally ẹ̀ ní báyìí. Mélòó lélẹ̀? Mẹ́ta. 1, 2, 1. Ṣé ó yé yín? Méjì mélòó la bá ń bí báyìí? Ẹyọ kan. Ẹ ní is equal to 1. Ṣé ó yé wa bẹ́ẹ̀ yẹn? 1 yìí ẹ mú wá bí báyìí, iwájú lẹ máa mú wá. Kò ń ṣẹ̀yìn, á jẹ́ 12. Ó yá 2 lọ́nà 2 mélòó la máa rí nínú 12? Ó yá 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2. 12 nìyẹn. Ẹ ṣẹ́kù ẹ̀, iye 2 mélòó la máa rí níbẹ̀? Mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, ó jẹ́ 6. So 4, 1, 2, 1, 2, 4. 1, 2, 3, 4. Ó yá 2 mélòó la máa rí? Ó jẹ́ 2. Answer nìyẹn. Jẹ̀rì ṣe pé division ò le mọ́. Division ò le o, kò sáré mú bẹ́rò kó bẹ̀rẹ̀ sí ní ṣe division nìyẹn. Ẹ jẹ́ àtúnṣe mi so that a lè yé wa dáadáa. 240 divided by 2. Ṣé ó yé wa bẹ́ẹ̀ yẹn? Òun lélẹ̀. Ẹ tún rúlù. 2, 4, 0. Ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn? 2 ó yá divided by 2 ní kọ́tà náà fi divide yẹn la máa fi ṣe tally 1, 2 is equal to 2 mélòó la rí bí? 1. 4 lélẹ́yìí 1, 2, 3, 4. Ó yá ẹ ṣáàpù 2. 2 mélòó ni? Méjì. 0 kò sí nǹkan kan bẹ́ẹ̀ kọ̀ọ̀kan 0 yẹn ó bá tán. Ṣé ti rí pé kò le?
division ò le o, mathematics ní èdè Yorùbá ò le, ẹ tètè lọ sọ fún àwọn ará ilé yín kó máa bọ̀. Ẹ jẹ́ a ṣe eléyìí ní ìsinyìí 315 divided by 3. Ẹ jẹ́ a ṣe eléyìí báyìí tó dá lè yé wa. Ok, ó dàbí pé a ti ṣe oní 1, a ti ṣe oní 1, ẹ jẹ́ a ṣe oní 2, ẹ jẹ́ a ṣe oní 2 báyìí. So rúùlù náà ni ó yá 3, 2 and 5. Ó yá a fẹ́ divide by 3, ṣe rí pa ti bọ́ sí oní 3 báyìí. So ẹ comment, ẹ jẹ́ a mọ̀, ẹ dẹ̀ bá wa tẹ̀lé page yìí. So now 3 tally ni mo sọ is equal to 3 mélòó 1 2 3 ẹ ṣàpọ̀ ẹ̀ 3 mélòó la rí 1. 2 lélẹ̀ ṣe mọ̀ pé a lè rí 3 ń bẹ̀, so ẹ kọ 2. No, ẹ jẹ́ ká ṣe báyìí.